àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní Hajj Camp Olódó Ìbàdàn tàbí kí ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09138064502 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ Hajj 2025 ìrọ̀rùn ló máa bá dé bi'idhnillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكراني كي إسلام كي السلام عليكم ورحمة الله وبركاته أم في أسكي كرا كابو سوريت والبصيرة إيتا جماعة تقبلات لشارد solution FM 93.9 yàtọ̀ náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n àwọn sáàsù àti wọn máa ń bá wa sọ̀rọ̀ ọlọ́run ní gbogbo àwọn tí wà níbí pẹ̀lú wa ara gbogbo wa kí á farabalẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ kọ́lọ̀ kó san gbogbo alẹ́ san lóore Allahumma amin àwọn sáàsù àti àtúmọ̀ gbádùn wọn lálẹ́ yìí gẹ́gẹ́ bá ti ṣe ń gbádùn wọn bọ̀ látẹ̀yìnwá wọn náà ní sáàsù Sulaiman buni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ̀ jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجا منهجه إلى يوم الدين وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìjẹ fún aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ ògbédè alkiyama Allahumma amin. Ní àkọ́kọ́ àti ògbẹ̀yìn olùgbọ́ wa yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bákan náà a kí gbogbo àwọn àbá wa tí wọ́n jẹ́ àwọn àfáà fún wa àwọn tí wọ́n bẹ láyé nínú wọn a kí wọn pé Ọlọ́run bá a sì ṣàdúrà fún wọn kọ́lọ́run kó bá ní ṣàlékún àlàáfíà ara wọn àti ẹ̀mí gígùn fún wọn. Gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ àtún bẹ̀lọ́n fún wọn kọ́nà bá lè kọ́lá kọ́ bá ní mójú kúrò ní láìfi wọn kọ́ bá ní ṣe sàárè wọn ní àbàtà àlìjánnà kọ́ má ṣe ní ọ̀gbun kan náà ọ̀gbun nùnà wọlé àtọ́kàn so Ọlọ́run gbogbo àwọn tí a jẹ́ olólùfẹ́ òdodo Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́ dàrú wọlé agbóná la ilaha illallah. Bákan náà àwọn tọ́lọ́ ń lò ń sábà bí bá ṣe ń gbọ́ wa lórí Solution FM Ọlọ́run máa bá ní bùkún àrísìkí wọn o wọlé àtọ́kàn so Ọlọ́run bí gbogbo nǹkan ṣe lè tó yìí wọ́n tún ń fi owó tiwọn wọ́n fi ń dá sí tọ́lọ́run má jẹ́ kí àrísìkí wọn má jẹ́ ọkàn kúta wọlé agbóná la ilaha illallah.
Ní àkọ́kọ́ a kí gbogbo àwa tí a jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọgbà Islamic High School níbi tí wọ́n ti fẹ́ ṣe ètò ìwẹ̀jẹwẹ̀mu ìdùn àwọn ọmọ kéékèèké nínú tí Ọlọ́run mú àdánwò náà wá bá wa níjọ́ Wednesday. Àfààní Ọlọ́run bẹ́ẹ̀ lọ́n gbogbo ìdílé tó kàn pátá Ọlọ́run kó bá ní rọ̀ wọ́n lójú. Àmín. Bákan náà àwọn tí wọ́n ṣoore tí ó wá fẹ́ dibi so Ọlọ́run balikọ́lá bá ní làwọn bẹ́ẹ̀ wọ́n látọ̀ kan sọ Ọlọ́run. Alhaji wa Oríyọmí Hamzat Ọlọ́run méjì kí wọ́n rí àpàdà sí aburú wọ́n látọ̀ kan sọ Ọlọ́run. Bákan náà gbogbo àwa tí a jẹ́ Arárọ̀mí ní sọ táyà ní gate tí ó jóná lánàá àfààní Ọlọ́run bẹ́ẹ̀ lọ́run gbogbo ẹni tí ọ̀rọ̀ náà kàn Ọlọ́run bá ní fi ọ̀pọ̀ rọ́pò. Àmín. So ìbànújẹ́ ńlá lélẹ̀ kọ́nà balikọ́lá kọ́ bá ní sẹ́mọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ọjà wa yòókù tó kù Ọlọ́run má jẹ́ àrógun náà bẹ́ẹ̀ ogun pa ní agbéni ní Bódìjà ní gbogbo ẹ̀ pátá dùgbẹ́ ní Alẹ́sìnlọ́yẹ́ ní gbogbo bí ọjà wa pátá àti ilé náà Ọlọ́run balikọ́lá gbogbo dúkìá wa Ọlọ́run bá ní sọ kì í ṣe níbàdàn nìkan o gbogbo bí tá a ti ń gbọ́ wa Ọlọ́run balikọ́lá kọ́lọ́n kó bá ní sọ ẹnì kọ̀ọ̀kan wa kó má jẹ́ kárí jàǹbá ná wọ́n dàgbà kan sọ Ọlọ́run. Lónìí ibi tá a fẹ́ yà pọ̀ so àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ stampede tó ṣẹlẹ̀ ní Báṣọ̀run kí ló fà mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ so ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì màá sọ̀rọ̀ lórí àwọn àfáà kan bẹ tí mo fẹ́ pàkíyèsí wa wípé ẹ má gbọ́rọ̀ wọ́n fẹ́ dalẹ̀ rú wọ́n tẹ̀ tí ń dalẹ̀ rú pẹ̀lú àwọn ìdájọ́ ẹ̀sìn tí ò yé wọn kì í ṣe yín nìkan ni wọ́n sọ tó ìkan pé rẹ̀ mufti Kòròdú tó tọ́jà yìí pé ọ̀rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ fìdá ìsọkúsọ ni ẹ bá gbọ́rọ̀ rẹ̀. Ìkan bẹ so òun tiẹ̀ ó ní ẹni tí kò bàbá jímọ̀ tó ó ní ẹni tí ó bàbá jímọ̀ ìyún báyìí ọmọ ń bóra báyìí ń tiẹ̀ báyìí ṣáìdì ọ̀nà Ògùn state yẹn lọ́wà ẹ ti mọ̀ so mufti abúra so ó ní ẹni tí kò bàbá jímọ̀ pé zuri ni ó fi kí wá sọ̀rọ̀ àkọ́kọ́ tí ó sọ ní tí ọ̀dánu o tó kì í sọ̀rọ̀ àkọ́kọ́ ni ó sọ ní tí ọ̀dánu a wà clear rẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ so ni wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ó ti láwọn ọ̀rọ̀ míì tó burú o ṣùgbọ́n pàtàkì àwọn yẹn sáà wá ń dá wà láàmú tí wọ́n ń sẹ́ndì ẹ̀ so kódà nìkan tó sẹ́ndì ẹ̀ ń jẹjọ tó yẹ pa ti kú ń bì kó tó di pé gbọ́rọ̀ eléyìí ò èmi ka ọ̀rọ̀ rẹ̀ kùn ká kọ́kọ́ gbé lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn nípa pé wọ́n ní káwọn èèyàn kí wọ́n kó àwọn ọmọ wẹrẹ wá. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìwọ tó jẹ́ mùsùlùmí ni mo fẹ́ bá sọ̀rọ̀. Téèyàn bá wo ìṣẹ̀lẹ̀ yẹn lọ a rí i pé àwọn rísì tí mo fẹ́ fàyọ ẹ̀ ńlọ́fà àwọn rísì tí mo fẹ́ fàyọ ẹ̀ gbogbo rísì yẹn ń bẹ lábẹ́ pé àwa mùsùlùmí sẹ́ àní àjìnàṣẹ̀sìn àgbọ́ ẹ̀sìn ìsìláàmù yẹn yé àìmọ́gbọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu ìmọ́gbọ̀rọ̀ sánàbí lẹ́nu ìní faburú yìí àlùmọ́ òkè àkílà àfàyè wa ń sọ àwọn tí wọ́n bá sọ̀rọ̀ àwọn ni nílàákàì tó ti bá tí làákàì wọn sì kí ni o tó dúró pé àkọ́kọ́ náà ń bẹ nínú àwọn tí wọ́n wá bẹ̀ ọ́n tábàkọ́ wo gbogbo àpapọ̀ gbogbo ẹni tó wá a rí i pé almost 80% wọn mùsùlùmí ni kí ló dé tó fi jẹ́ yí pé àwa lọ̀rọ̀ wa máa ń rí bá almost 80% ẹ̀tọ́ wa kọ́dà ẹ̀rọ ń dàbù ẹ̀rù kìíní kan ẹ̀rì gbá ẹ̀rà wo níbẹ̀ ẹ̀rẹ̀ lẹ́à kí ló tó jẹ́ pé àwa mùsùlùmí láì lẹ́kọ̀ọ́ lójú sọ pé àwa ara wa ni mo fẹ́ bá sọ̀rọ̀ tá a bá wo nǹkan àkọ́kọ́ tó kọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ yálà ṣé ẹ tó jẹ́ mùsùlùmí o abẹ́ẹ̀ ṣe ṣe mùsùlùmí ni o nǹkan tó fa wàhálà yìí ni ádámù lè kọ̀ náà àìmọ́láyọ̀ ọkàn
àìmọ́láyọ̀ ọkàn kì í ṣe pé ìyà ọ̀pọ̀ ń lu ìtò báyìí má sì mí gbọ́ yé o kò sẹ́ni tí ó mọ̀ pé à ń fèsì challenges lọ́wọ́ lórí ọ̀rọ̀ ajé pé gbogbo nǹkan le ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ kò le tó bá yẹn tó máa gbọ́ mi yé ìmọ̀ mẹ́sàn-án wá ni tó fi mọ̀ wípé àìmọ́láyọ̀ ọkàn tí Islam sì pè wá síbi wípé mùsùlùmí gidi gbọ́dọ̀ láyọ̀ ọkàn ẹlòmíràn ọ̀kà sọ̀rọ̀ Islam ní tá à ń sọ yìí ṣé bá à ń rí fídíò náà mo sọ pé onílàákàyè ni mo fẹ́ bá sọ̀rọ̀ sáà máa rí fídíò ni ibi tí má ti pàpè jẹ́ ẹ̀yin lẹ́yà lọ́bẹ̀ àìlágbòye ẹ̀sìn náà ni kódà kéèyàn ò ní àjọ̀dún èwe ni mo fẹ́ ṣe àjọ̀dún kìíní kan ni mo fẹ́ ṣe wáyé tí yóò fi ṣe ní July wáyé tí yóò fi ṣe ní August ìyìn tí ẹ bá ti gbé wá sọ́nà December wọ́n fi sọrí Christmas náà ni. Ààrẹ directly indirectly èèyàn bá change okọ bọ̀tọ̀ ọba gbẹ́sìn yìí rẹ yé ọ̀yẹ́ kọ́ lè mọ̀ ká ọ̀rọ̀ Christmas tá à ń sọ yìí kò rújú náà ó lè rà àfà kan àfàfà tó bá jẹ́ yí pé kò gbádùn lókù tí ò ní gbọ́rọ̀ Christmas yìí torí pé tó wá fi lè mú àwọn Christian kan bí àwọn Deeper Life tí ẹ bá fi lè gbọ́ yé tí ẹ gbọ́ yé tí wọ́n wá gbọ́ yé àjẹgúnrún ní ń pọ́ ni àti àìmọ̀kan ọ̀kánjúà òní ń pọ́ ìyẹn èyí sọ̀rọ̀ pé kìíní kẹ̀kẹ̀kẹ̀ àti máa ń clear rẹ̀ dáadáa ká má láyọ̀ ọkàn ń bẹnu ẹlòmíì tó lọ bẹun ẹni tí ẹ rí wọn fẹ́ fún wọn láwọn nídìí èèyàn 5,000 kì í sàpèjẹ àkọ́kọ́ tí ẹ ti máa ń lọ rè ẹ̀rẹ̀ lómi bẹ́ẹ̀ pé síwọ̀ yìí sọ ẹ̀kọ́ wá bí a rí inú ẹni tọ́mọ rẹ̀ kú tọkọ rẹ̀ ń sọ jáde wípé òun ra ráìsì ìlàjì àpò ilé òun sì ń sọ fún ìyàwó òun má lọ ọbì kankan o so wọ́n fẹ́ ṣàjọ̀dún fọ́mọ ní ẹ̀yin obìn ẹwà dánwò àjọ̀dún ní kíríkà ẹ̀dàkùn sẹ́yìn tó ra ráìsì ìlàjì àpò ilé tí ń lọ bí 40,000 naira tàbí 40,000 naira ká sọ pé 80,000 àpò kan ok ọ̀rọ̀ ráìsì ìlàjì àpò ilé 40,000 ṣe ráìsì nìkan wọn máa jẹ ẹni ò ní láwọn tí ó fi ṣe subordinate bí àwọn supporting striker àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bí èlùbọ́ ìkẹ̀kẹ̀ nínú ilé àbí ráìsì nìkan wọ́n jẹ tọ́wọ́ akọ́mọ lọ tọ́wọ́ méjèèjì kú ẹlòmíín wà inú ẹni tí ń tajà lọ́jà wọ́n ní wọ́n fẹ́ gùn kìnìkan tọ́kọ́ ọmọ lọ tó ń gán lè ṣe irú rẹ̀ ó lè má pọ̀ tó bá ní òun gán tó lè fẹ́ lòmíín pé gbà mo bọ̀ ní 5,000. láwa rí pé Islam sì pè wá lójú ó ṣe wá lójú kòkòrò pé ẹjẹ́ á ní ayọ̀ ọkàn kí ni à ń pè láyọ̀ ọkàn lè kọ́ náà nínú àdìsí Abdullahi ibn Amr ibn As radiyallahu anhuma ọlọ́run bí àṣálà ń sọ yìí pé kọ̀dé aflaha àló ti sórí ire rọ̀wá Imam Muslim lọ́gbà àdìsí yìí wá o láti sọ wọn pé jẹ́ káwọn àfọ́ ọmọ júwe ànábì fún ọ ní wọn ò kọ́ yín lẹ́kọ̀ọ́ kọ̀dé aflaha àló ti sórí ire man aslama ẹni tó bá gba ìsìláàmù tó jupájú sẹ́lẹ̀ fọ́lọ́run tó gba ìsìláàmù wàrúzì kọkà fáfáàn tọ́lọ̀ ń wá rọ̀ lọ́rọ̀ tító so wàkọ̀ náà lọ́hù bí máa àtàhù tọ́lọ̀ ń wá jọ́ láyọ̀ ọkẹ̀ pẹ̀lú tọ́lọ̀ ń fún. Ìmáàmù Ṣàfi'í ní fàlàzà yàrá ní wákìfà ìndàbàbìhì. fàlàzà yàrá ní wákìfà ìndàbàbìhì wàlàzà yàrá ní qa'idan ìndàbàbìhì. fi tọ̀rí kìí. so ó ti ń sọ̀rọ̀ bọ̀ ó ní mo ti gbàgbé ìbẹ̀rẹ̀ orin tó ní nígbà tó ń ti rí wípé àwọn ọmọnìyàn wọ́n ti kún fún ahun kẹ́kẹ́kẹ́ fàjárọ́dìtù mingimdili kọ̀nà àtàsọ́ọ̀rì mọ́ bani dúníyà. fálàmù àràfíìmù. Ìmáàmù Ṣàfi'í ní mo ti dé gbogbo ọmọ ayé wò mo ti dé ara ayé wò mo rí i wípé ọ̀pọ̀lọpọ̀ wọn so bí wọ́n bá mọ́júmọ́ báyìí ahun ni ó kò sínú àpò rẹ̀ nígbà mo ti á rí i kí ọmọ ànábì Ádámọ̀ ahun ni. fàjárọ́dìtù
gímúdìlíkọ̀nà àti sọ́ọ̀rìmọ́. ó ní mo wá mú jáde ìdà kan nínú àpòpò láyọ̀ ọkàn. ẹ máa gbọ́ àìláyọ̀ ọkàn ní o Imam Shafi'i ní mo ti rẹ̀ sọ́mọ ànábì Ádámù ní àwọn obìnrin kan lọ́wọ́ mo wá mú ìdà jáde nínú láyọ̀ ọkàn mo kàn gé gbogbo àgbìyèlé mi lọ́dọ̀ èèyàn ni. Qata'tu raja'i minhum bidhubabihi. ó nítorí ẹlẹ́ẹ̀fi lé bá mi kí n máa lọ dúró lẹ́nu ọ̀nà ẹnìkan mo lọ ń dúró tọrọ nǹkan so ìláyọ̀ ọkàn ọlọ́ọ̀bá àlékè ọlá gan sọ́nà Al-Qur'ani Karim nígbà tó lọ́n ń sọ̀rọ̀ àwọn nínú Suratul Baqara bóyá 270 kìíní kan ọlọ́ọ̀ni lilladhina usiru so nígbà tí ń sọ̀rọ̀ àwọn tí wọn ò ní nǹkankan ibi tí mo fẹ́ lù ń bẹ̀ ni wípé ọlọ́ọ̀ni ìwọ ànábì wọn ò ní máa béèrè ìwọ lọ́kàn rápẹ̀rẹ̀ páwọn ẹni wọ́n ní bùkátà so torí pé kí ni o wọn ò ní máa bì látara ìláyọ̀ ọkàn tí wọ́n ní wọn ò ní máa tọrọ kẹ́dàkọ̀ ẹ ṣàánú mi kankan ṣùgbọ́n náà ní tẹ́ bá ti rí wọn ẹ ṣàánú wọn torí pé ojú ọmọ tí wọ́n àti máa béèrè. so àkọ́kọ́ nu Ànábì sallallahu alaihi wasallam ó tún sọ fún Abu Hurairah radiyallahu anhu ó ní wọ Abu Hurairah dákun o mo fẹ́ sọ nǹkan mẹ́rin kan fún ọ kò ń wárí àn jẹ́ ẹni tí ó jẹ́ alásàjẹ takun abadan nas ìwọ lọ níjọsìn rí ọ jẹ dáa jù tó o bá jẹ́ alásàjẹ ìwọ níjọsìn rí ọ dáa jù wà kún kọ̀nà àn àwòkọ́ni àn jẹ́ ẹni tí ó jẹ́ aláyọ̀ ọkàn takun ashkara nas ìwọ lọ mọ̀ pé dújù lọ́nà àwọn èèyàn tí bá ń bẹ lọ́dọ̀ rẹ tó o bá ti láyọ̀ ọkàn pẹ̀lú rẹ̀ ó ní rí tẹlòmíì ó gbà kó wọ́n lọ́n sórí tó dáa fún jù. ìdámá kó tàdá kọ́lìbí kọ́nù. Imam Shafi'i náà lọ sọ bẹ́ẹ̀ ó ní tó o bá ti láyọ̀ ọkàn bẹ́ẹ̀ fa anta wa maliku dunya sawa o. anta wa maliku dunya sawa. ó ní wà àti president Tinubu lẹ́gbẹ́ torí nígbà tó o bá ti lọ bẹ̀ lọ́ọ́ béèrè nǹkan wọn ò ní máa tó wà nínú ilé rẹ̀ so ká má bàa pẹ̀ kì í ṣe wá sí ìláyọ̀ ọkàn la fẹ́ ṣe ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tó dá wàhálà alẹ́ kì í sí gbogbo ẹni tó lọ ọbẹ̀ ókè wọ́n ní ìdí ọmọ èké àwọn àgbàlagbà wà ń bẹ̀ tó bá pẹ́ lómi ti ẹ̀kọ́ ọmọ lọ́wọ́ ọ̀tọ̀ àgbàlagbà arúgbó nǹkan mo fẹ́ rí lágbájá ni mo fẹ́ rí tàmẹ̀dún ni ibi ìwọra wọn ni ìjọba ẹ̀ láwọn fẹ́ ṣe nǹkan àwọn èèyàn ti dé ilẹ̀ látàlẹ́ ọkọ̀la ṣé ẹ rí gbogbo káwọn pé ìlú tó le náà lọ́fà nígbà tí ìlú ò le náà gànàgànà wa náà wulẹ̀ pọ̀ ìlú tó le ojú kòkòrò ti pọ̀ jù fún wa Yorùbá awọ́ọ̀sì gan Nàìjíríà awọ́ọ̀sì ẹlòmíì yẹn kẹ́ ìlú náà ló lè àwọn ọkọ̀ rí Libya ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó lọ Libya wọ́n ní ọkọ̀ṣẹ́ kọ̀kọ̀ṣẹ́ ọ̀yẹ̀ yọmọ obìnrin kọjọ agídí ọjọ́ kan ló fi já kò ní SS1 so ẹni tó ń lọ kíní kan ọkọ̀ṣẹ́ di kíní kan díẹ̀ wọ́n kì mọ́lẹ̀ wọ́n fún lóyún kíní kan wọ́n lọ kíní kan ẹjọ́ wọn lọ owó rẹ̀ ní ìkẹ́kẹ́ gidi lọ́wọ́ so Libya lọ́kàn ṣé gbogbo olú tí kálukú ń sá lọ Ghana láfíríkà bíi wọ́n ti gbọ́ pé kí lórúkọ rẹ̀ dá Yorùbá ní iṣẹ́ tó le lọ́lẹ́ ọ̀sẹ̀ káyìn ṣé kálukú mọ̀ bí sí kádàrà rẹ̀ wà ní kódà bí èèyàn sára Amẹ́ríkà àìmọye tó wà lọ́n tó jẹ́ pé kò lè wálé tí ń wò pé kò bá mu fóun bá ní kó wọn wálé náà ní ìsìn ó ti dojú tì bóun bá wálé òun ò lè padà sọ́ọ̀ mọ́ kádàrà náà lóòótọ́ ọmọ nìyẹn ọmọ gbìyànjú gbé kádàrà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbóyè wulẹ̀ ní plan òsì náà láwọn karọ́ mọ́ ìlú ọ̀dà ókè tí ìlú bá dáa gan náà kí ni wọ́n ní lọ. ọmọ tí ò ní sẹ́yìn kan lọ́wọ́ tó fi gboyún tó lọ ilé ọkọ ọwọ́ nílùú ọ̀dà ókè tí ìlú bá dáa ńkọ́ tí wọ́n ní kókè gbé nǹkan tó ní lọ jáde wọ́n ti ẹ̀fẹ́ sí kékeré o kọ̀kọ̀ sẹ́yànjú tó fi lọ ọwọ́ nílùú ọ̀dà tán. so nǹkan àkọ́kọ́ tó fa bẹ̀yẹnu ẹ̀ẹ̀kejì inú tó fà àníṣẹ́ òun náà ni ìmọ̀gbọ̀rọ̀ sọ̀lọ́ ńlẹ́nu tí a ń pè mo ní àìláyọ̀ ọkàn gbogbo ẹ̀ náà ń dà ìmọ̀gbọ̀rọ̀ sọ̀lọ́ ńlẹ́nu ni o ìmọ̀gbọ̀rọ̀ sọ̀lọ́ ńlẹ́nu Ọlọ́run ọba àlékè ọlá ó ti júwe ń ta a lè ṣe ó ti júwe ń ta a lè ṣe nínú ìtọ́lọ́ ń pa ọ́ láṣẹ ni pé ẹ tẹ̀ láṣẹ ọkọ ọgọ́rọ̀ obìnrin tó lọ ọbẹ̀ wọn ègbọ́rọ̀ sọkọ lẹ́nu ọ̀gọ̀rọ̀ ń tó lọ ọbẹ̀ wọn ò gbọ́dọ̀ sọkọ lẹ́nu ẹlòmíì ọ̀dàgbére ẹlòmíì wọn lẹ́lòmíì ìdágbére pé ọ̀dà náà
torí pé kò gbọ́dọ̀ sọ fọ́kọ òun lọ ọ̀dọ̀ ìyá àwọn òun fẹ́ lọ kí wọn ibẹ̀ lọ gbà lọ ọkọ ọmọ mẹ́ta lọ gbogbo ọmọ mẹ́ta kú tọkùnrin bá jọkùnrin rẹ̀ kò yẹ kójú fojú kan nínú ilé wọn mọ́ láyé gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ yabó wọn rán tẹ́ ẹ ti yabó wọn rán kalẹ̀ tí wọ́n máa sọ mẹ́ta wọn ta máa ń lọ ní kìíní kẹ̀kẹ́ ní irú ònù ńgbẹ̀ lómi ń bọ̀ ọkọ ọmọ mẹ́rin lọ́wọ́ ṣé ìmọ̀tara ẹni nìkẹ́ kọ́ wọ́n ní ẹ tẹ́ fẹ́ sọdún fún ọ ṣé fámìlì tiẹ̀ nìkẹ́ ní ẹ fẹ́ bọ́ ni ẹ wá dájú débi pé ẹ ń ju ọmọ wọlé látòrí fẹ́ǹsì ẹ ń dùgbà ẹ ń jáwó sósì náà lọ́fà hàn ok ẹni tí ọ̀rá yìí wọlé tọ́jú ọmọ wọlé sọ́dájú obìnrin ọ̀dájú abiyamọ kọ́ ta ló fẹ́ láàrin ibi tí èyí ṣe ọ̀rọ̀ èèyàn mẹ́wàá 20 40 tọ́wọ́ àjọ ọmọ wọlé sọ́dà ọ̀dájú obìnrin kan ọ̀yẹ̀kẹ́lẹ́ ò lè kọ́ alẹ́ kọ́ ìpè kálukú ọ̀yẹnú ilé rẹ̀ wò òsìkọ́ ló tó bá àìgbọ́rọ̀sọ̀lọ́run lẹ́nu ni wáyé tó fi wá jẹ́ pé ok ẹni tó gbé nǹkan kalẹ̀ ẹni tó ní prógámù gangan evangelist ni tó Christian ni wọn ò dákọ pé ẹ̀sìn kan làwọn nídìí ṣùgbọ́n àsìkò tó gbé nǹkan rẹ̀ kalẹ̀ sí tí máa fẹ́ sí nǹkan kan ní ìsìn mo ní ok tó bá di ẹ̀yin iléyà get together mo fi sọrí iléyà ni mo mọ tí mò ń ṣe ẹ̀yin lẹ̀ ń ronú jinlẹ̀ kí ló burú bẹ́ẹ̀ ká má kẹ́ mùsùlùmí lẹ́ẹ̀bà ń bẹ̀ wọn irú bí tí mùsùlùmí bá gbérú nǹkan bá ń kalẹ̀ ẹ̀sọ́ ẹni tí èsè mùsùlùmí mélòó ni máa ń wá bẹ́ẹ̀ kí ló dé sáwà nìkan ni ẹ wà rí ìjábọ̀ wà lọ ẹgẹdẹ ẹlòmíì gé ló jábọ̀ kẹtù ló lọ bẹ̀ ǹjọ́ náà ni ó sọ lẹ́nu búkú kò kírun o ìgbọ́ntara ẹni nìkan para hàn wọ́n fi ti para hàn wọ́n fi kó báwọn ẹlẹ́ni tó fẹ́ sórí tábà tó ń wò a lè sọ wípé ètò tó péye tó yẹ kó wà ń bẹ kò sí kódà kéèyàn ò ká iye aago báyìí lọ́yẹ̀ káwọn security òde àti mọ́nú ìlú tá a wà wọn ọ̀sẹ̀ gbé awá wò bí fọ́ọ̀tì eléyìí lè wá lọ́wọ́ àwọn tí wọ́n ṣètò Ọlọ́run nìkan lọ́ba tó pé tí nǹkan bá ti yíwọ́ tá àtẹnitọ́gbọ́n àtẹnití ọ̀gbọ́n ìní ọmọ fún yàn nímọ̀ràn torí pé ó yẹ ká mọ́nú ìlú wa a ti mọ̀ pé ẹsẹ̀ girigiri ilé àjọ fẹ́ ni ok nígbà tó wá jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ ṣàánú ìjọ ọ̀sánú ara wọn irú ẹlòmíì wá jalè ń bẹ̀ ni o ẹ̀ǹtẹ́ rò pé yà ń jẹ ibi ẹ̀ ti ń hàn nǹkan fẹ́ lómi yọ ọmọ yọ nǹkan ni ẹlòmíì rẹ́dí àti gba tèèyàn mẹ́wàá nílẹ̀ Yorùbá yìí kódà ẹni tí a jọ wọ́ọ̀ bá àmọ́rí nǹkan kan gbogbo àwọn ìwà náà ìwà burúkú ni ẹ jẹ́ a máa pa òsì wa mára inú ètò Ọlọ́run ebi ò lè para táàrọ̀ dalẹ̀ ọ sàárì kankan jẹ ló fi jẹ́ pé ẹ jọ nítorí t'Ọlọ́run ẹ jẹ́ ká láyọ̀ ọkàn ká sì pọ̀ ládùá ká pọ̀ ládùá máa fún aládùá kan fáwa tá a láyọ̀ ọkàn ẹni tó jẹ́ pé àtijẹ àti mu ó nira fún un máa ṣàdúrà tí mo fẹ́ sọ yìí ẹni tó láyọ̀ ọkàn ni o kì í ṣe wá láfọwọ́fà o sórí wọ́n tó jẹ́ pé ọ̀láyọ̀ ọkàn ọkọ̀ bọ̀ wí ọ̀gbọ́ ò lè ṣàdúrà ẹ̀kọ́ sẹ́ ìsìláàmù ti ẹ̀fẹ́ kéèyàn kọ́kọ́ ti ẹ̀ pa nǹkan tí ń ṣe gan mọ́ra ìgbéyàn wá látẹ̀yìn odi tí èsì Ìbàdàn torí ti ń bọ̀ ẹ̀dàkùn tí máa fọ́n 5,000 naira bẹ́ẹ̀ fọ́n náírà ṣàbọ̀ méjì àti 5,000 naira náà owó tó fi ọkọ̀ padà lù yín kọ́ wá dúró wàhálà tó ṣe alára àwọn ọjà ńláńlá ń bàdàn tó lọ Ọlọ́run ò jẹ́ mẹ́lòmíì kò kú Ọlọ́run lọ́jọ́ wọn á dé àwọn ará gbé ṣé wọ́n yìí náà sọ ẹ̀kọ́ ọ lọ wọ́n ń sọ fẹ́ lòmíì bẹ́ẹ̀ àìmọ̀ oríṣiríṣi ẹ̀sàmpù la gbọ́ ẹ wá wo adúrú ọmọ tó jáde láyé tí wọn ò tí ì lè sọ yòǹkà bí iye báyìí ni ká máa sọ pé rahmana dúníyà wal akhirah rahmana dúníyà wal akhirah rahmana dúníyà wal akhirah rahmana dúníyà wal akhirah mo ti máa ń sọ tí má ti lè pàdúrà kan téèyàn bá pè mí padà ẹjọ àdúrà tẹ ẹ sọ ní kinní kan ń kọ́ ti fóònù ni o
mo bí sí kọjá kí ẹ bá mi pe àdúrà wọn ṣé bí bá ti ń drive la bí bá ti ń bá gbèsè ayé tèmi lọ so tó láti mọ̀ sọ wá pé eléyìí ìdánilẹ́kọ̀ọ́ ni kì í ṣe wá sí agbádùn yín gan so ọjọ́ gẹ̀dẹ̀ ni àbọ̀ ń jẹ àbọ̀ ń mu júìsì so kálukú Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni àwọn àáfàá yìí ní àbáyé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ wọn ò kọ́ yín lẹ́kọ̀ọ́ níbi wọn ti kọ́ yín lẹ́kọ̀ọ́ bí adóde kìíní kan owó ni òde fìdáwò ṣé mọ́rọ̀ fìdáwò ní dáwà lálẹ́ níbo ni ẹ ti kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ wà dé ajítan ẹ máa ṣe túlítúlí so bí ẹ dẹ́sẹ̀lá túlẹ̀ wọn ò ní kọ́ yín ní kẹ́kẹ́ Islam lẹ yóò bá tẹ́ bá wá gbé jáde tẹ́ bá lọ pàdé ẹlòmíì ta ojú àwọn tìyàn pé sí wọn kọ́ yín ní kẹ́kẹ́ ní níbo owó ti kọ́ yín ní táwọn àfa dá lẹ́nu. Rahman ad-dunya wal-akhirah. Rahman ad-dunya wal-akhirah. Nítorí jẹ́ tó sáré rojọ́ lọ bá ń kọ́ ọmọ wọn bá rò ní tó bá pè mí ìní dáhùn o so Rahman ad-dunya wal-akhirah. Rahman ad-dunya wal-akhirah. ẹ máa wo olùbọ́ra àti àwọn wà lórí Facebook wọ́n ní kí n máa post ẹ̀ ibi mo ti ṣe lẹ́tọ̀rọ̀ ní ti máa post ẹ̀ ń lè post nǹkankan so ẹ̀yin náà máa wo ìṣe ìṣẹ́jú bí tó bá dé àwọn èèyàn máa ń wá kí wọ́n kàn án lẹ́bàá kó ń jọ ọkàn wọbẹ̀ èèyàn náà ṣe wàhálà ní ọ̀rọ̀ mímọ̀ ni Rahman ad-dunya wal-akhirah. Rahman ad-dunya wal-akhirah. Wa rahimahuma. Wa rahimahuma. Ànábì ló fún aládùá yìí o. Sallallahu alayhi wa sallam. Fẹ́ntọ́ ń fẹ́ bíbú àṣírí tó pọ́nrẹ́ àbó tó jẹ gbèsè ọlọ́run ọba san yóò sì máa rí bùkátà rẹ̀ gbọ́ ṣùgbọ́n kì í ṣe ìwọ́tọ̀ láyọ̀ ọkàn tó ń fò káàkiri bẹ́ẹ̀ náà wá gba nǹkan nù ilé ìjọsìn kan ó ti fò lọ ọbẹ̀ ńgbà ìpá àwọn afáyín ní sọ pé ta ló kẹ́kẹ́ mẹ́jẹ̀jẹ̀ kírísímàsì ta ló ní mẹ́jẹ̀jẹ̀ kékeré kan ẹ dákun wọn ò sọ pé ká mú ẹni tí èsè mùsùlùmí lọ́ta alẹ́jẹ̀ǹjẹ wọn ìsìláàmù ọ̀sọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí gbogbo tó bá ti jẹ mẹ́bọ ọ̀dà àwọn gẹ̀ẹ́tì ẹ̀ ń ṣe gan lójú pé òòsà ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀mí ọ̀fẹ́ mọ̀dì torí alájẹgúnrún tó jẹ́ náà ni gbogbo ẹ̀yin àfa àrọ́tẹ̀ nǹkan máa ń ṣe kíní kan ẹni àmọ́ jẹ kíní kan ọlọ́ni wọn táwọn amúlẹ̀ dínà ó tún lè kìtà sáwọ̀ máa yà ni sáà kà fún ọ ni. Rahman ad-dunya wal-akhirah. Rahman ad-dunya wal-akhirah. Wa rahimahuma. Wa rahimahuma. Tu'ti man tasha. Tu'ti man tasha. Tu'ti man tasha minhuma. تؤتي من تشاء منهما وتمنع من تشاء وتمنع من تشاء ارحمني برحمة تغنيني بها عن رحمة من سواك كجبان لو رحمن الدنيا والآخرة. رحمن الدنيا والآخرة. ورحيمهما. تؤتي من تشاء منهما. وتمنع من تشاء. ارحمني برحمة تغنيني بها عن رحمة من سواك. nan kale anabi lele yo sallallahu alaihi wasallam la zo ko se sunna anabi ló fún wa o sallallahu alaihi wasallam anabi ní rahman ad-dunya wal akhirah ìwọ ọba tó jẹ́ pé nlo nse ke ayé àtàlìkí àmọ́ wa rahimahuma ìwọ ló ń fa ke ayé àtàlìkí àmọ́ àsàkẹ́ ayé àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run méjèèjì náà ni tuti man tasha minhuma en tó bá wọ̀ ìlọ máa ń ṣe kẹta ayé àti tàlìkí àmọ́ fún wàtẹ́múná man tasha en tó bá sì wọ̀ ìlọ ò ní sórí ayé àti tàlìkí àmọ́ fún kò sí en tó bá wọ̀ ò ní ṣe fún èmi wá ń bí ọ irhamni wá kẹ́mi bi rahmatin pẹ̀lú ìkẹ́ kan tugunini tí ó rọ̀ mí lọ́rọ̀ biha pẹ̀lú ìkẹ́ tó bá ṣe fún mi yẹn an rahmati man siwaka kí n máa wá ìkẹ́ lọ ìkẹ́ ẹni tó yàtọ̀ sí wọ Ọlọ́run rọ̀ mí lọ́rọ̀ kọjá kí n máa wá bùkátà lọ́dọ̀ ẹnìkan ṣé bọ́lọ̀ ńlá pé ṣébi tó káwọn àbò ojúwe fún yín nu ṣùgbọ́n àwọn ni ẹ máa lọ jẹ́ǹjẹ́ kínní àwọn ará àfáàtà sọ pé ẹ sá fún ẹ mọ́ gbọ́ wá sí wọn ẹ mọ́ gbọ́ bá tí wà wọn gbogbo àfáàtà wa ti ní wọ́n fẹ́ dání àwọn àti kíní karú irọ́ ní ń pa ẹ sọ fún pé wọ́n fẹ́ dájẹ́ ẹ̀sìn lẹ̀ nìkan kan ọ̀dà jẹ́ ẹ̀sìn lẹ̀ ní tó wà nínú ẹ̀sìn rẹ̀ ni ọgbà jùmọ̀ ẹ ti mọ̀ wọn àwọn olórí mùnàfíkì tí wọ́n máa dá wákà ọ̀rọ̀ nìsín lórí rédíò àwọn ní àwọn jẹ́ kíní wọ́n fẹ́ síbá tí wọ́n pẹ́ ń bá jẹ́ ọ̀wọ́ náà ń jò la sọ pé ń tó bá jẹ́ ọ̀wọ́ náà akànsọ́pá lájẹgúnrùn ni ọ ni ìsìláàmù ò ní ọjẹ́ àṣọ báwọn ẹ fẹ́ máa bà wá lórúkọ jẹ́ ni káwọn èèyàn lè bá àṣà fún wa ṣùgbọ́n sẹ́ ẹ̀yìn ti já àwọn èèyàn ti mọ̀ wọn ó tún parọ́ mọ́ wọn mọ̀ lé àdúrà olè bókù wa àsọpá àdúrà olè bókù
àdúrà ó bòkù ṣùgbọ́n ntẹ́yìn ń ṣe ńkọ́ ọ̀nà 419 tani ó sọ pé àdúrà ò lè bòkù sáà máa ṣe ni sáà wọ̀ sàdúrà fáwọn òbí wa ni so wọ́n wà wó kọkẹta yóò fún ọ̀gá ẹgbọ́ kí ni ẹ ń sọ wọ́n kàn ní mu wa ni wọ́n mọ̀ ládùúgbò lè bòkù wọ́n ní yóò lè ṣàdúrà ta ló sọ fún ọ pé yóò lè ṣàdúrà ọ̀nà àdúrà àkọlẹ̀ yìí ń ṣe ọgbà nẹ̀ẹ́díṣẹ́ ti gbọ́ iṣẹ́ yìí ti já látòrí Alhaji Muyideen. ẹ jẹ́ wọn padà lórí àwọn tí a ti sọ ìṣẹ̀lẹ̀ torí àsìkò ti ń lọ díẹ̀díẹ̀ kí wọ́n á bọ́ síbi ọ̀rọ̀ àfà pupa àfà kìíní ibi ẹni bá ń gé ẹ̀yin tẹ́ máa ń gé fídíò èmi ọmọ gé kẹ́ bá ń gé kó lè bá a kan àfẹ́ ẹ̀pẹ́ ńlá tó ti yé bá wọn tí ń sọ pé ẹni tó bá tí ọba báràkà kan so ẹnìkan ti bá ń táìpẹ̀ sórí comment section so ṣé o Teslim Ajibike ok láti ìlú London lọ oní ẹ ti bá test ẹ̀ so gbogbo ẹni tẹ́ ń béèrè máa lọ kọ́ lórí Facebook báwọn so wọ́n ti kọ́ báwọn wọ́n tún bí mi léèrè o pé lórí ọ̀rọ̀ Jímọ̀ àfààyẹ ẹnbà ti mọ̀ ó ara àwọn tí àwọn share and sponsor láti wá mọ balẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú fatiwa burúkú àwọn ọmọ sọ̀rọ̀ burúkú pa sọ̀rọ̀ Buhari wọ́n mọ̀ sọ̀rọ̀ burúkú pa sọ̀rọ̀ Muslim wọ́n mọ̀ sọ pé kìíní kan so àwọn òní ọ̀rọ̀ Jímọ̀ tó sọ ẹ jẹ́ kí n gbé wa lọ sí ibi ọ̀rọ̀ Jímọ̀ àkọ́kọ́ náà ń tó pilẹ̀ ọ̀rọ̀ ó ní pé kí la fi máa ń mọ̀ wípé èèyàn bárun pé mo bárun Ànábì sọ fún wa pé irun tẹ́ ń kí lọ́wọ́ yẹn gangan àdífì wáyé Ànábì ni man adraka rak'atan mina as-salah faqad adraka as-salah Imam Bukhari àti Muslim ló gbà wá en bá ti lè báràkà kan níbi ìrun tó bá ti lè báràkà kan níbi ìrun faqad adraka as-salah Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ti bá ìrun yẹn ó bá ìrun yẹn mo ń bọ̀ nbi ìtumọ̀ rẹ̀ so iso en pé ó wá máa gbọ́ opposite yé ipe wa man lam yudrik rak'atan min as-salah wa man lam yudrik rak'atan min as-salah tàbí kó gbọ́ bí ibaratin ukhra wa man adraka duna rak'atin min as-salah falam yudrik as-salah bí ibaratin ukhra pé ká lo ibara mi pé ìtumọ̀ rẹ̀ ni pé ká gbé wá bí mafhum mukhalafa ọ̀rọ̀ yẹn ike ẹni tí ó bá ti lè báràkà kan in tó tó rákà kan bí irun kò bárun kí ni túmọ̀ kò bárun à ń bọ̀ ńbẹ̀ àwọn àfáà wa jẹ́ pé àdísì tá kọ́kọ́ rí nù tó wà nù Sahih Bukhari àti Muslim gbogbo àwọn Málíkì bí ó ṣe dúró lórí rẹ̀ nù gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ ṣe dúró lórí rẹ̀ nù àwọn fẹ́ béèrè pé okay à ń pè kíní kan ní idrakul jamaa kéèyàn ó bá jàmá bí bá jàmá yẹn ọ̀nà méjì ló pín sí idraku fadilati aljamaa kéèyàn ó bá ọlá jamaa pé èmi náà mọjọ́ ọlá jamaa ó yàtọ̀ sí kéèyàn ó bá ìdájọ́ jamaa méjì ni ọ̀tọ̀ ni bíbá ọlá jamaa ọ̀tọ̀ ni bíbá ìdájọ́ jamaa bíbá ọlá jamaa ó náà ni pé ọba àbá ń tó tóraka ń tí ò tóraka kan kódà kó ọba máa ń mọ̀ ní last sujud kódà ní last tashahud tí máa mú un ṣe táyà kan lọ́wọ́ tí wọ́n ti pín lọ́jọ́ ìran ọbọ́lá jamaa ni ọba jamaa báwọn ọba fọ̀dílátìl jamaa lọ́ba ṣùgbọ́n ọba hukumu jamaa ìyẹn ni tánàbí ń sọ pé man adraka rak'atan mina as-salah ẹni tó bá rákà kan nínú ìrun faqad adraka as-salah irú ẹni bẹ́ẹ̀ ti bárun yẹn ó ti bá dájọ́ jamaa yẹn ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí màámù nínú ìdájọ́ síwájú kó o tó join ẹjọ́ dáràn rẹ̀ ni ọ̀ẹ́jọ́ sàtàràn yẹn ni torí o ti bá odidi ìrun pẹ̀lú ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá bá ń tó rákà kan last sujud ló ti bá màámù ọ̀ràn tí màámù bá dá kọ̀ọ̀kan ọlá jàmáà ló bá kò bá ìdájọ́ jàmáà ẹ bá ń pe àfáà pupa kó súnmọ́lé ìgbà míì bẹ bíbóra máa ń affect kí lórúkọ rẹ̀ so wọ́n kà wá da ẹ̀sìn rú láti sọ pé ẹ kéwọn bí tí símẹ́ǹtì ike ó bá ti dunlẹ̀ bí tí símẹ́ǹtì ike ó bá ti dunlẹ̀ inú orí tọ́lọ́ ń ṣe fún àánú ẹ ń bá dé Al-Madul Arabi lónìí tó bàbá wa Sheikh Dr. Ahmadu Ọláìwọlá Abdulsalam ọmọ 175 ní ahalu Quran sórí tá a kó jáde lónìí ní táwọn ṣe máa dùnú eléyìí lẹ́ẹ̀kẹ́ wa rú rẹ̀
so àwọn ọmọ tó ti há Kùránì lẹ́nu ọdún mẹ́wàá wọ́n ti lé ní 1000 tí ti há Kùránì tán so tí wọ́n gbé ságbárí wọn Kùránì ló fi pilẹ̀ ó fàdíìsì tẹ̀lé ní kéwòrè ó fi yanjú so àti gbọ́ yé bá wípé àwọn àfáà wa ń sọ fún wa pé ìtumọ̀ bíbá ìdájọ́ jẹ̀mọ́ yẹn òun náà ni pé ká bá gbogbo ìdájọ́ tó so mọ́ ìrun tá a fi sọ pé lágbájá ìkọ́ṣe ìmáàmù gẹ́gẹ́ bí ìforíkanlẹ̀ ìgbàgbé àti kéèyàn ò kírun jímọ̀ ní rákà méjì tó ọba ti bá ẹ máa gbọ́ téèyàn ọba ti lè bá rákà kan níbi jímọ̀ tó ọba ilé bá rákà kan níbi jímọ̀ ó ti bá jímọ̀ nù ṣé ń gbọ́ mi yí báyìí ẹ̀ ń bá bá rákà kan níbi jímọ̀ man adraka rak'atan mina as-salah faqad adraka as-salah ẹ̀ ń bá ti bá rákà kan níbi jímọ̀ òun náà ti bá jímọ̀ a lè lò fún jímọ̀ náà báwọn nínú ìtura àdísìn torí pé sọ̀láàtì lè jùmọ̀ àlà ń sọ wàá máa gbọ́ ṣùgbọ́n tó ọba bá in tí ò tó rákà kan nínú ìrun jímọ̀ ìmáàmù ti wà ní last sujud àbí ìmáàmù ti gbórí òkè ìtìláfù tó ń bẹ lọ́dọ̀ àwọn àfáà ìyapọ̀ ní bẹ lọ́dọ̀ àwọn àfáà pé kí láàfin mọ̀ pé èèyàn bá rákà àwọn àfáà ní ẹ̀ ń bá ti bá máàmù ní rúkú eléyìí lọ kọ́mọ́ jù tọ́gbọ̀rọ̀ àfáà lọ tó ọba ti lè bá máàmù ní rúkú ó ti bá rákà hàn ṣùgbọ́n tí máàmù bá ti gbórí òkè ní rúkú ọ̀bà rákà hàn ọ̀rọ̀ tó wọlé jù nu àrínà àwọn àfáà tó sọ̀rọ̀ mí pé kódà tí máàmù bá ti lè ka nǹkan kankan lọ kó o tó dé ọ̀bà rákà hàn ṣùgbọ́n yùn ọ̀rọ̀ yẹn náà ó ná àlàyé nù ìfẹ́ lọ bẹ́ẹ̀ ókè ó fi hàn pé tí máàmù bá ti lè gbórí òkè ní second rákà ọjọ́ jímọ̀ tó ti gbórí òkè ń bi rùkú tó bá wá jọ ìjímọ̀ ọ̀báraka lásìraka yẹn mọ́nà ó fi hàn yìí pé ọba ọlá jímọ̀ ni ọ̀bádàjọ́ jímọ̀ sẹ̀tíngẹ́tì pọ́ǹtì báyìí torí pé rákà méjì lo second rákà rẹ̀ wọ́n ti gbórí òkè ń bẹ̀ ọba jímọ̀ ọlá jímọ̀ wọ́n kọ́ lẹ̀ pé ẹjọ́jọ́ lá jímọ̀ ṣùgbọ́n àwọn àdájọ́ tó so mọ́ jímọ̀ ọba ẹ tí ó bá sì bá dájọ́ tó so mọ́ jímọ̀ wọn èdá jímọ̀ kí ni ó fi kí zuri kí wá lẹ̀ rí wa máa gbọ́ kì í sọ pé mo sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu o n tí ò wá yé àwọn mufti abora tí wọ́n ń da ẹ̀sìn rú ẹ jẹ́ á lọ sínú hadith anabi sallallahu alayhi wa sallam hadith tí ó wáyé hadith alákọ̀ọ́kọ́ nù pé man adraka rak'atan min as-salah faqad adraka as-salah abi so àdìsí mi wà ń bẹ ànábì ni man adraka rak'atan ẹni tó bá rákà kan minali jumu'ati ẹ máa gbọ́ minali jumu'ati ẹ ń bá rákà kan nínú òrùn jímọ̀ rákà kan ẹ máa gbọ́ tánàbí sọ rákà kan nínú òrùn jímọ̀ fali yusalli ilayha ukhra ànábì ní kó yá kíkan sí yóò di mélòó di méjì ẹ̀yin ará ilé mọ́dá mi lóhùn yóò di mélòó yóò di méjì kíláàsì láwà ànábì ní waqad tammat salatuhu irun rẹ̀ ti pé báwọn tó ẹ̀pẹ́ rákà kan lọ bá ànábì wá ní kí ẹ̀rọ kan sí a gbọ́dọ̀ mọ̀ kọ́ máa gbọ́mọ̀ fún mù kọ́ láfàyè bẹ́ẹ̀ o a jẹ́ pé tó ọ̀bá ti lè bá rákà kan lásìràkà níbi irun jímọ̀ kò ṣe é dá padà mọ́ zuri ló fi kí sẹ́mu kánàbí ò tí ì sọ́ba ṣùgbọ́n o ti gbọ́dọ̀ gbọ́yé tí èèyàn bá jẹ́ onílàákàyè ànábì ní tó ọba ilé báràkà kan nínú ọ̀run jímọ̀ o ti kí ni o ànábì ní ọ wà á kírun ẹyọ kan sí ó kìrákà kan sí yóò di mélòó yóò di méjì ànábì ní faqad tammat salatuhu irú ìrun ẹni bẹ́ẹ̀ ti pé ta lọ́gbàdì ìsì wa ẹlẹ́mọ̀ rò pé Buhari ni kì í ṣe Buhari Ìmáàmù Nasa'i ìgbà wa ó dé ní o ẹ máa gbọ́ in tí wọ́n ní báàbù bí tó ti rí nínú Sunani Nasa'i òun náà ní kí báàbù man adraka rak'atan min salati al-jumu'ah ẹ̀ ń bá rákà kan nínú ọ̀run jímọ̀ bí Ìmáàmù Nasa'i sì gbà wá nù so Ìmáàmù Ibn Majah wọ́n gbà wá rahimahumullah kọ́lọ̀ bá ní kẹ́ wọn Ìmáàmù Ahmadu náà nínú Ìmáàmù Tayalisi wọ́n gbà ok ẹja ló ti Ìmáàmù Sunani Abu Ibn Majah tàbá wá rí bá kí wá ní àwọn àfáà àwọn jẹ́ kó yé wa wípé ẹni tí ó bá ti bá rákà fa in lam yudriki rak'atayn ẹni tí ó bá ti wá bá rákà méjèèjì nínú ìrun jímọ̀ fa innahu yaqdi arba'an yóò lọ san rákà mẹ́rin ni
ẹ má gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí bí hadha liqawl pẹ̀lú ọ̀rọ̀ yìí after ashabu rasulillah sallallahu alaihi wasallam fatiwa àwọn sàbí ànàbí nù àwọn tọ́jọ́ ga gbogbo àfà báwọn sàbí ṣe gbọ́ yé nù pẹ̀lú àdìsí ànàbí kí wá lè rí wa tí n bá náà sàbí gbọ́ yé màá mú sàbí mẹ́ta wá fún ọ tí ò sẹ́ bá náà tó lè kọ́rọ̀ wọn dànù àkọ́kọ́ ó ní Abdullahi ibn Umar radiyallahu anhu Abdullahi ibn Umar sọ pé idha adraka rajul tí ọmọ nìyàn tọba ilé bá yawmal jumu'ati rak'atan Imam Abdullahi ibn Umar ó ní tọmọ nìyàn bá bá rákà kan jọ jímọ̀ salla ilayha ukhra yóò kíkà sí ó di mélòó àdìsí ànàbí ni Abdullahi ibn Umar ntún láfi sọ wọn kó tó bá fẹ́ kéw ọkà díìsì ọwọ́ àlọ́ bèrè kébò làwọn sàbẹ́ tí wọ́n jọ mọ kí wọ́n ànàbí ṣe gbọ́ yé in tí ò jẹ́ ẹmọ kí ó ní pé bàbá sọ pé ló kó bá yín àwọn bàbá tó ju bàbá lọ bàbá làwọn sàbẹ́ ọ̀dọ̀ wọn ló ti kéw tó bá fẹ́ gba kéw tó tòrò so Abdullahi ibn Umar ní ẹwà kíkà sí wà ń wajadahum julusan ṣùgbọ́n tó bá ilé bá máàmù ó ti rìnrìn àrẹ lọ́jọ́ jímọ̀ nǹkan sáré wọ̀run ní gàràgàràgàràgàrà ọba àwọn èèyàn tí wọ́n ti wà níjókòó ìjókòó kíni second raka fali yusalli arba'an Abdullahi ibn Umar ní kó yá kíráka mẹ́rin ta ló sọ̀rọ̀ yìí Abdullahi ibn Umar tí wọ́n bá sọ pé ta ló ṣe súnà nàbí dùnú sàbẹ Abdullahi ibn Umar ní tí kí ó bá yí ọ tó fatiwa rẹ̀ nu ibi ọ̀rọ̀ tí mo wá sọ yìí lọ wọnú tí a ti ń pè ní al-Musannaf li Abdurrazzaq ó dé ní o Musannaf ibn Abi Shayba ó wà ńbẹ̀ Sunani Bayhaqi ó wà ńbẹ̀ ọ̀rọ̀ tí mo sì sọ yìí ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ dọ́rọ̀ Abdullahi ibn Umar sàbí alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì Abdullahi ibn Mas'ud àwọn àgbà sàbí tí wọ́n jó ní mímọ̀ mọ̀ndá kan tí wọ́n yé ṣe sàbí tí ó jẹ́ yí pé àwọn ètò ń sàfà àwọn àfà náà àwọn sàbí tọ́rọ àfà làágbọ̀rọ̀ ẹ̀sìn sí lẹ́nu Abdullahi ibn Mas'ud ní man adraka raka faqad adraka al-jumu'ah ẹ̀ ń bá ti báraka kan ó ti bá jímọ̀ wa man lam yadrik al-jumu'ah ṣùgbọ́n tí ó bá bá jímọ̀ fali yusalli arba'an raka mẹ́rin ní òkì ó fi hàn pé tó ó bá ti báraka kan in tí ẹ ti gbọ́ lọ́dọ̀ ànàbí nu àwọn ọmọ kí ó tó mú mímọ̀ lọ́dọ̀ ànàbí lẹ́gbẹ́ kí ó lọ́dọ̀ wọn láfi sọ pé bóyá àwọn ọ̀kọ́ yín dáadáa ń lé kí ó yín ń tẹ́ ń produce jáde yìí ọ̀dà àwọn ọmọ ilé kí ó yín ní dorí nẹ́ẹ̀tì rú kí ni Abdullahi ibn Mas'ud sọ ó ní ẹni tí ó bá ti lè bá jímọ̀ that is kò báràkà kan níbi jímọ̀ ẹni tó ọba tí mò ń bá ti lè gbórí òkè báyìí ní rùkù ní second raka ọba ìran jímọ̀ mọ̀ ọlá jẹ̀mọ́ jímọ̀ lọ́jẹ́ o sì lè dá jímọ̀ kì ní raka méjì zúrì la lè dá kí tí ọba yí ọ ọwá ni wọ́n sọ pé ó túbà ti kó raka méjì rárá fátíwà àwọn sàbẹ́ ní tẹ́ ẹ bá ti lè lọ táàpù nọ́lẹ́jì níbi tí ọ̀ẹ́kẹ́ ti táàpù ẹ̀ ó ti kó bá yín ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá lọ wọnú Musannaf Abdurrazzaq bó tún ṣe wà ń bẹ́nu ìmáàmù wa At-Tayalisi ó wà lọ́dọ̀ tiwọn náà Al-Bayhaqi ó wà lọ́dọ̀ tiwọn náà sọ pé Buhari náà ta yín Ọlọ́run á mú yín àwọn tẹ́lẹ̀ láìkì gan ní ẹgbà wá ìmáàmù Ibn Taymiyyah alayhi rahmatullah ẹ̀yẹ́ tẹ́wọ́n kí Ibn Taymiyyah ní tẹ̀lé mọ́ sọ̀rọ̀ wọn láti ní àwọn ní irú ọ̀rọ̀ yìí náà tó ń bẹ lọ́dọ̀ Anas ibn Malik radiyallahu anhu wala yu'lamu lahum fi sahaba mukhalifun ààrí ẹni kẹkẹ́ náà àwọn sàbí tó takọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí wọ́n gba fatiwa sí wọn lẹ́nu bẹ́ẹ̀ ni so kódà àwọn àfáà kan wọ́n sọ pé gbogbo sàbí ìní ẹfẹnukò ọ̀rọ̀ tí mo sọ yìí ó ní ọ̀gọ̀rọ̀ àwọn àfáà sọ ó ní Imam Maliki sọ tó bá madhab Maliki dáadáa ó ní Imam Shafi'i sọ ó ní Imam Ahmadu sọ wa ghayruhum àtàwọn tó yàtọ̀ sí wọn ọ̀rọ̀ ti júmọ̀nù kódà kárìnrìn òsì lọ káwájọ́ ìjímọ̀ ní létàwà ṣùgbọ́n tó ọba ti wá rin ìrìn tó rìn lọ tí mọ̀ ń bá ilé gbórí òkè ń sẹ́kọ̀ raka ọ̀bọ̀kọ̀ mọ̀ raka mẹ́rin ló fi kí o mọ́jì wọn ọba yẹ ẹ̀jẹ̀ o kọ́ ọmọdéwájú ọlọ́run kọ́rọ̀ ọmọ béèrè àwọn sọ̀hábà lọ sọ̀rọ̀ yìí o ẹ bá ń gé bẹ́ẹ̀ èyí tẹ́ mọ̀ nǹkan gé ẹ bá ń sẹ́ẹ̀dẹ̀ sáfà àkópa so ti bá ẹ bá ń sẹ́ẹ̀dẹ̀ sáfà àkópa ẹlẹ́ẹ̀kejì Mufti Korodu àwọn bá bọ́ta ìnípa lórí ọ̀rọ̀ tí a torí máa gba question nígbà ní ọ̀rọ̀ fìdá ṣé ọ̀rọ̀ fìdá wọn sàn dá wà lálẹ́ tí ọlọ́run ni
wọ́n là lè ṣàdúrà kódà alẹ́ ṣe ń jẹ ni wọ́n dáná fún nígbà Umaru kú àwọn sàbẹ wọ́n dáná wọ́n ní nígbà táwọn bí gan kó ajẹun ṣe rí àwọn tí wọ́n bí ẹ ṣe ń kakéw lẹ́tì mọ̀ pé tí ìbá sọmọ kéw tí ń bá wọn kakéw wọn ò lágbára àti lè dákéw kà dáadáa wọ́n ẹjọ́ gbogbo ń tẹ́ wọ́n fẹ́ kọ́ máa yín ó ṣe ẹjọ́ ó ṣe yẹn jú o kí ò yí kàn ṣe pé yẹn kàn sọ rárá lójú agbó ẹni tí ò lè dákéw kà dáadáa kò lè gbọ́tùmọ̀ rẹ̀ yìí àkọ́kọ́ náà tó wá jẹ́ pé níbi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ bá kọ́ ní mustalahul hadith wọ́n ò kọ́ mọ̀ kí gbogbo ọ̀rọ̀ kọ́ léèyàn ọkọ̀ máa ń gbà tí ẹ bá ti ẹ̀gbọ́rọ̀ kan tí wọ́n sọ yìí pé sáwà ní jẹun bóyá àwọn èèyàn ń ronú tí wọn ò fẹ́ jẹun ká ànábì kú à ń jẹun lẹ́yìn rẹ̀ kì í sàǹdánà sọ́fìrònú parẹ́ ẹni à ń jẹun torí rẹ̀ náà ní tí mufti kan náà lọ ń tú pé isnahu li ali Jafari tọ́ àmọ́ ànábì ní ẹsẹ̀ ń jẹ rárá nígbà táwọn ará ilé Jáfárù kú ànábì wá ní ẹ lọ dáná fún ẹgbà Jáfárù kú jẹ ànábì wá ní ẹ lọ dáná fún àwọn ará ilé Jáfárù ìyàwó àtọmọ rẹ̀ nínú ṣẹ̀ríà Islam bí òkú bá ti kú ẹ̀yin lẹ́wà dáná lọ fún àwọn ìyàwó ànábì nítorí tí ò ní jẹ́ wọn ò lè gbé apẹyọ náà ti ṣẹlẹ̀ sí wọn ìbànújẹ́ kì í sàwọn ni wọ́n wà ní ẹ máa bọ̀ wá jẹun lọ́dọ̀ wa lóúnjẹ ìyàwó nu number 1 so Atharu tí bọ̀dá Mufti Korodu fẹ́ mú wá dọ̀yìfù ni tẹ́ ẹ bá mọ mustalahul hadith ẹlẹ́ẹ̀kejì èyí tí wọ́n mú wá lórí hadith ìyàwó Aisha tí ẹ fẹ́ máa fi júwe ọ̀rọ̀ lókù inú hadith wọn ò mọ kí ó tú ọ̀tọ̀ ni tó wà ń bẹ ọ̀tọ̀ ni tí a ń tú ẹni tí èèyàn kú fún tí ìgbà táwọn èèyàn wá kó lọ́dọ̀ rẹ̀ tán tó wá ṣẹ́kù bẹ́ẹ̀ wọn mọ̀ tó máa họ́ sọ̀ sùtìbà wọn mọ̀ tó máa họ́ sọ̀ ẹni tó wá ṣẹ́kù àwọn ará ilé òkú yẹn pẹ̀lú Aisha tí wọ́n jọ mọ́ra wọn Aisha wá ní ẹja dáná fún lágbà àwọn tó wá bá kẹ́dùn ti lọ o ẹja dáná fáwọn ará ilé tá a jọ jẹun kì í sára àta nínú ilé ibi tó kù ti ṣé wọn ò ní jẹun bẹ̀ ni unvoluntary action ni àwọn nǹkan kankan tó jẹ́ yí pé kò sí ìbànújẹ́ ò lè gbà ìbànújẹ́ ò lè gbóúnjẹ lẹ́nu èèyàn bí ọ̀jẹ̀ ó lè pẹ́ ni ẹ bá wọn fọkọ tí wọn sáàdà yọ sínú sí díẹ̀ báyìí so yọrọ àgbà so inú ilé wọn nígbà táwọn òun náà kà ọ nígbà tí wọn lọ tán ẹja dáná ṣé n tẹ́ ń tún sọ papọ̀ mọ́ ti ń bẹ́ ńlẹ̀ kò sáàfà súnà kankan tọ́ládùú ní bókù ẹ má bò ó kọ wa jẹ́ kí wọ́n mọ̀ ládùú ní bókù àdó bókù ṣùgbọ́n kì í ṣe rúùn tí ẹ ń fowó sínú ẹ́ńfílópù fún yẹn lọ wáyé sí kò sí bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀ lágbàáyé jùlẹ̀ Yorùbá nìkan lọ sẹ́yìn nìkan ní nǹkan ṣe ni. so èyí jẹ́ ẹ má gbọ́ àǹfààní wọ́n ti pọ̀ gan lórí social media o àwọn náà wọ́n yà bọ́ta oúnjẹ Christmas ẹ̀gbọ́n ńlá lè jẹ́ wọ́n fẹ́ máa dájà láàrin wa irọ́ àwa náà ń bá wọn tí èsì mùsùlùmí sí dáadáa so ibi tó bá ti jẹ́ bí tẹ́sìn rẹ bá ti sọ ọ́ sọ ni so ti bá pé báyìí bẹ́sìn yẹn ti sọ ni àní Christian gan gbọ́ yé wọ́n ní ẹ̀yin lẹ pè lóúnjẹ bọ́ èmi ọ̀gbà pé oúnjẹ bọ́ ni oúnjẹ gírí kan ni kì í sẹ́bọ̀ dẹ́bi ṣe torí àjẹgbórùn ni ìtúnà lẹ kórìíra lẹ fi ń ṣiṣẹ́ so ti báyìí nìsín Ọlọ́run ṣàánú yín so kò sáfà gidi kankan tẹ́ bá ti gbá bàtà sọ pé tó bá ẹgbẹ́ oúnjẹ kí ló máa jẹ́ ara wọn àfọ́ọ̀dà yẹ̀rú ni ẹ mọ́ gbọ́rọ̀ rẹ̀ ọ̀bà yìí jẹ́ ni so ti bá wọn gbọ́ ń tà ń sọ yìí Ọlọ́run gẹ́gẹ́ lọ sọ wọ́n tọ́ àwọn mọ̀lẹ́tì náà ó tún lè kìlá inú ńlá kún sọ inú àyàtọ̀ nǹkan náà lókè rẹ̀ lọ́lọ́run ti ń sọ pé wà máa ń dùbíhà alànàṣùbè gbogbo ohun tí ẹ bá ti fi sọ rí òòsà ọ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ wálé rẹ nìkan tí yóò máa jẹ oúnjẹ bẹ́ẹ̀ inú kò sí àbájáde oúnjẹ bẹ́ẹ̀ yín sóògùn ni torí ẹni tí bá ń sóògùn ó nífẹ̀ẹ́ olóògùn ẹni tí bá ń sóògùn ó nífẹ̀ẹ́ bọ wọn bá ní sọ́sà ló ṣe ni àwọn ọ̀rọ̀ lókà ọ̀rọ̀ tí ò ṣe é gbé jáde tẹ́ẹ̀lì kan bá sùn tẹ́ẹ̀lì kan ní pírójẹ́tì so Ọlọ́run ọlá yín o 25 kì í sọdún wa tẹ́ ẹ bá gbọ́rọ̀ ni tí ẹ bá ṣe pé àwọn àfáà tí wọ́n ti kó orí yín sí kínní kí ni àwọn mùsùlùmí wá ń bi Christmas carol gbogbo ẹni tẹ́ ń lọ àwọn iléeṣẹ́ tẹ́ ń lọ káàkiri tẹ́ kàn mọ́ káwọn mùsùlùmí lọ ìwọ ọkùnrin náà tẹ́ ń kọ́ ọmọ rẹ lọ nǹkan ti ṣí ọ nǹkan gidi ló ṣí ọ o kódà mílíọ̀nù ti ṣí ọ kí ló dé tá a bá ní òsì Christmas carol mọ̀ sí iléyà carol náà o torí ìsìn ẹ̀tù gbégbèkúgbèdé ọ̀dà náà ẹja náà wà nǹkan kankan lẹ́bàá tó wá lọ di ẹnìkan máa ń bì kan pé bàbá aléyà kò sí bàbá aléyà o ok nígbà bá lẹ́nìkan wá láti Róòmù sí Róòmù ló ti wá àwọn èèfi rọ́ọ̀sẹ̀sì náà
wọ́n kọ̀ lọ́mọ òǹkú kan nínú àdúgbò wọ́n ká sọ rẹ́ẹ̀dì lé lọ́rùn wọ́n ní róòmù ẹwúrọ́. So a sáré gba ìbéèrè tó ra fẹ́ fàyè gbà béèrè díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́lọ́n kọ́ sànù wá 090 98 88 99 39 ìṣẹ̀lẹ̀ yìí náà wà tún lọ́mọ wúlá nífẹ̀ẹ́ nìkan lẹ́bàá máa ní ó dé láti káólà káólà èsè lu ẹ̀sìn àbòdé láti Saudi. Wa alaikum salaam wa rahmatullahi. Àmì o. Olóyè Ismail Ọmọdéyẹdé ló kọ mi. Ara bàbá. Àmì o. Àdánwò méjì ní ìfẹ́ láyé. Yes. Ìkan láwọn àmọ́ tọ́lọ́ ńkọ́lọ́ ní gbé wá sí déédéé rẹ̀. Ìkan yòókù àmọ́ tọ́lọ́ ńkọ́lọ́ má gbé wá sí déédéé rẹ̀. Àmì o. Àdánwò rí bẹ àmọ́ tọ́lọ́ ńkọ́lọ́ má gbé wá sí déédéé rẹ̀. Àdánwò òkú ni kọ́lọ́ má gbé sí déédéé wa. Ní tó ṣẹlẹ̀ pẹ̀lú tẹ́ sọ pẹ̀lú ohun tó jọ àwọn ọmọ tí wọ́n lọ yẹn tí wọ́n rí iṣẹ́ má kojú rẹ̀ wá o. Nínú ọgbà àdẹ̀ra tí ìyá wa Àwáwù Ádámù láti wà ní ọgbà àdẹ̀ra pé tọ́lọ́run ti pa wọ́n lápẹ̀ pé ẹ má jẹ nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí tí làánà èso àìsàn ìbáyẹn àtùmọ̀rú yẹn tó jẹ́ tó wọ ní ọgbà àdẹ̀ra tó dẹ̀ kọ̀ǹdúsì wọn tí wọ́n ti tọ́lọ̀ ní kí wọ́n má ṣe pẹ̀lú àdáwò kan nìyẹn. Bẹ́ẹ̀ni. tó ṣẹlẹ̀ táwọn ọmọ yẹn èmi fi wé pé ká má sọ pé àtẹnujẹ náà ká bá lọ èṣù ló ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa ní tó ṣẹlẹ̀ táwọn babaláwa náà gbàdẹ́rà yẹn èṣù kó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Ń tà ń fàyọ náà ni pé gbogbo orú nǹkan bá àìmọ́ lè tó àwọn èèyàn wa ni tó wá jẹ́ pé wọ́n bá tẹ̀lé protocol so tí àwọn onípàràhàn ò sí ń bẹ̀ àwọn tí ẹgbẹ́ tó kalẹ̀ kọ̀ bá lọ dáadáa ó ń pàràhàn lọ́pọ̀ ju alájẹ ìwòra lọ́pọ̀ ju ibi tá à ń lọ gẹ́gẹ́ nù tí nǹkan bá ṣẹlẹ̀ bá ń kálukú àwọn òkè kí lè rú nǹkan tẹ́ rò kó lè fà á ilé ọyọ tiẹ̀ tọ̀wọ́n ọyọ tiẹ̀ nínú ọ̀nà tó gbàgbà láìka ìmú ẹjẹ́ abára wa náà sọ̀rọ̀ kálukú ọmọ pa òsì rẹ̀ mára díẹ̀díẹ̀ kì í ṣe gbogbo ẹni tó lọ bẹ ní òní nǹkan o ó fẹ́ kó wọn ọ̀fà yẹlẹ̀ fáwọn tí wọ́n ní bùkátà sí nǹkan gan 090 98 88 99 39 ẹni tí ó sì gbọ́rọ̀ sọkọ lẹ́nu ẹwà àdáwò tó tún lọ kàn ìwọ tó sì lọ́nà tọkọ rí ọ̀padà mọ̀ tọ́lọ ńlá ó ṣe mi tí ó yìí wọ́n sọ gbọ́ mọ́mọ́ gbọ́rọ̀ sọkọ lẹ́nu 091 ṣé wọn kí wọn náà sọ fọkọ rẹ di sí. Hello. Kò ní jẹ́ pé méjì rẹ̀ bá ṣáà ń sọ̀rọ̀ oúnjẹ. Ọ̀pọ̀ máa ṣí ọ̀ọ̀ni déètì pé wọ́n kọ sára bọ́ọ̀dù ní pé ìwé ló ṣe wọ́n kò sí ìwé náà tó máa ṣe ẹ̀yìn náà ṣe kó dábàá ẹ̀ lọ́jà. ń gbọ́. Ẹ̀yìn náà ṣe kó dábàá ní déètì jíra ẹ̀yìn pé bí ọ̀pọ̀lọpọ̀ máa mọ̀ kó bá déètì gbà ìrìn ní jíra ẹ̀yìn lọ kó bẹ́ẹ̀ jẹ́ kẹ́yìn ẹgbẹ́ oṣù ojú ọ̀nà kò ní jẹ́ pé wọ́n ti lẹ́wà ní àrùn láti máa sọ. Ẹ̀kẹ́ iná ìjọ́mẹ́jọ́gbọ́n rọ̀bí ìyàwó ìlú rọ̀bí ìwáyé ẹ̀kẹ́ iná màṣàkíyèsí àwọn ìlú náà ti mú nǹkan bẹ́ẹ̀ náà. Náà ọ̀tọ̀ ní ọjọ́ kíkà tá à ń lò yìí January February la fi ń sóǹkà àwa fi ń sóǹkà yẹn tíjọba wa ń lò àtakò ṣùgbọ́n ń tọ́jẹ mọ́ ẹbọ ń bẹ̀ ńlá ayọ̀ jáde so wọ́n fi sanwó oṣù fún yàn wọ́n fi ṣe kékeré kan èyàn fi close account ìparí ọdún so ok ẹjẹ́ ká close account ìparí ọdún yìí àní celebration nǹkan yẹn gangan ọ̀tọ̀ nípa ń lọ ẹlòmíràn ọ̀dà náà ẹ má lò mọ́ ẹ má fi gbowó oṣù kọ̀pápọ̀ mọ́ra wọn ìdájọ́ tí ò ṣe nìyẹn so kọ̀pápọ̀ mọ́ra wọn ẹbọ lẹbọ jẹ́ ẹbọ ọbẹ̀ làwa yọ òǹkàtà nǹkan ò nítumọ̀ ẹbọ ọbẹ̀ gangan láyọ̀ so ti yé báyìí lè ṣe òǹkàtà nǹkan ò nítumọ̀ so inshallah tó bá di ọjọ́ mẹ́jọ á tún máa pàdé. Ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ Ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ọgbà òdì tẹ́bà tẹ̀lé kẹ́ tó lè sinmi gbogbo tí a wí lẹ́kùkù tí gbọ́ gbogbo èèyàn tó yẹ ká gbà tí ó gbà gbogbo wọn náà ti kábàámọ̀ bọ́nú. Alhamdulillahi rabbil alamin. Àní ìrìjìbá lórí tòyìn tó wa Al-Basira pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́ ìyókù tó di ọjọ́ Wednesday tí ó ń bọ̀ ní ọjà Aba ní aago 5 ìrọ̀lẹ́. Àwọn ọmọ ọjọ́ ìrọ̀wá fún àsìkò tá a wà yẹ̀gbẹ́ náà bá tàmí àti àwọn ọmọ
asọmọgbé wọn ni wọ́n jẹ́ kẹ́ máa gbọ́ wa kétékété ńlẹ̀ àwọn sásù àti àti ń gbádùn wọn látẹ̀kọ́ náà ní sásù Suleiman bin Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè fàtàwá ní ìbéèrè kan àbí kejì lórí ọ̀rọ̀ ẹ̀sìn a lè pè wọ́n àbí ká tẹ́ẹ̀sì mẹ́sẹ̀gì sí wọn ní WhatsApp ní orí nọ́mbà yìí 070-1064-39 070-1064-39 orúkọ tèmi ní Ridwanullahi Muhammad Jami aka májèlú ìjẹ̀wé níwáka súnà ìpàdé tún di ọjọ́ Wednesday tó ń bọ̀ ní ọjà àbá pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ máa sẹ́lá.